ìdààmú Portable mi ò lọ kọrin ní London mọ́, àdúrà ni mo nílò. àsìkò yìí kì í ṣe èyí tó rọgbọ fún gbajúmọ̀ òǹkọrin takasúfèé táwọn ọ̀dọ́ fẹ́ràn ní Habib Òkìkíọlá ọmọ Ọlálọ́mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable olórin sàásùsẹ̀. Kò sí ẹ̀rín lẹ́nu òǹkọrin náà rárá, ó sì hàn gbangba pé ó ní ìdààmú ọkàn pẹ̀lú bó ṣe rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n wọlé àdúrà fún òun àti mọ̀lẹ́bí òun. Ó lóun nílò àtìlẹ́yìn wọn gidigidi kí àwọn ọ̀tá alénimádẹ̀yìn lè jẹ́ kóun rí mú mí. Kódà níbi tọ́rọ̀ náà ká ọ̀dọ́mọkùnrin náà lára dé, Portable ní òun ti wọ́gi lé ìrìn àjò pàtàkì kan níbi tó yẹ kóun ti lọ fi eré dá àwọn olólùfẹ́ òun lára yá nílùú London lórílẹ̀‐èdè United Kingdom lọ́hùn-ún. Ó lóun ò lọ mọ́ torí èèyàn kì í ru ẹran irin sórí kó tún máa fẹsẹ̀ wá ihò rẹ̀. Ọ̀rọ̀ òde eré kọ́ ló bá òun lásìkò yìí, bóun ṣe fẹ́ dáàbò bo ìdílé òun, okòwò òun àti dúkìá òun ló mú láyà òun báyìí. Ẹ ó rántí pé láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìjọba ìpínlẹ̀ Ògùn lọ lẹ ìwé kó ẹrù rẹ kúrò lórí ilẹ̀ ìjọba mọ́ ilé kan tí ọkùnrin tó fẹ́ràn láti máa dáṣà wàhálà yìí ń kọ́ lọ́wọ́. Wọ́n ní ibi tó kọ́lé náà sí kò bófin mu àti pé kò gba ìwé àṣẹ tó yẹ lọ́dọ̀ ìjọba kó tó bẹ̀rẹ̀ sí mọ́lé. Látàrí èyí wọ́n ti ilé náà pa, wọ́n sì fi àmì "a máa wó ilé yìí láìpẹ́" síbẹ̀. Bákan náà ni wọ́n tó fi páńpẹ́ òfin gbé àwọn kọ́sítọ́mà àti òṣìṣẹ́ rẹ̀ kan tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ lásìkò náà. Látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni Portable ti ké gbàjarè sí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti àwọn aláṣẹ ìjọba gbogbo pé kí wọ́n ṣàánú òun, kí wọ́n má ṣe wó ilé mọ́ òun lórí. Ó ní kíjọba wo ti pé ọ̀pọ̀ ìrànlọ́wọ́ lòun ti ṣe fún wọn, òun lòun ṣe iná sí òpópónà káàkiri àdúgbò náà tóun sì fowó ara òun tún ọ̀nà ṣe, bẹ́ẹ̀ ojúṣe ìjọba ní gbogbo èyí. Àmọ́ kò jọ pé ẹ̀bẹ̀ Portable wọ ìjọba létí, torí ìjọba ìpínlẹ̀ Ògùn ti fèsì pé kì í ṣe ilé tí Portable ń kọ́ lọ́wọ́ nìkan ló lòdì sófin. Wọ́n ní odógúnbá rẹ̀, ìyẹn ilé ìtajà tó ti ń kọrin èyí tó wà lágbègbè Ìlógbò nítòsí Sango Ọ̀tà, kò bófin mu. Wọ́n ní gbogbo dúkìá wọ̀nyí yóò gbàlejò katakata láìpẹ́, wọn yóò wó wọn palẹ̀. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejì ọdún 2025 yìí ni Portable gba orí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ lórí ìkànnì Instagram láti fi ẹ̀dùn ọkàn àti ìrawọ́ ẹ̀bẹ̀ rẹ̀ hàn. Ṣé olóògbé adẹ́rìn-pòṣónú ni Gbénga Adébóyè ti sọ nínú àwo rẹ̀ kan pé bọ́wọ́ kílàngò bá tẹ alágídí ìjẹ́ntù kẹ́yìn ni. Ọ̀rọ̀ tí ọkùnrin tó tún máa ń pe ara rẹ̀ ní ìdààmú àdúgbò ìkà of Africa yìí kọ sórí íńtánẹ́ẹ̀tì ṣèèyàn láàánú gidigidi. Ó ní sàásùsẹ̀, mo ní láti kọ́kọ́ dáàbò bo mọ̀lẹ́bí mi àti dúkìá mi náà o. Ìlú London a máa ríra lọ́jọ́ iwájú. Èní kọ́lé èèyàn ti ń rìnrìn àjò láti wá owó lọ jàre. Orin ni iṣẹ́ mi, tí ẹ̀mí bá ṣì wà kò sí ibi téèyàn kò lè dé. Ẹ̀yin fáǹsì mi, kò sóhun méjì tí mo nílò lásìkò yìí ju àdúrà àti àtìlẹ́yìn yín lọ o. Àmọ́ mo gbà pé Ọlọ́run wà, èèyàn kò dàbí Ọlọ́run, àti pé adùn ló ń gbẹ̀yìn ewúro. Tẹ́ ò bá gbàgbé, àsìkò kan nínú ọdún 2024 tó kọjá yìí ni òǹkọrin tẹnu rẹ̀ mú bí abẹfẹ́lẹ́ yìí sọ̀rọ̀ ṣàkàṣàkà sí gómìnà Dàpọ̀ Abíọ́dún àti ìṣàkóso rẹ̀ nípìnlẹ̀ Ògùn nígbà tí ọkọ̀ Range Rover rẹ̀ kó sínú ẹrọ̀fọ̀ lágbègbè náà látàrí ọ̀nà tí kò dáa. Portable ní kí gómìnà fipò sílẹ̀ jọ̀ọ́ kó jẹ́ kí Yáyì, ìyẹn sẹ́nitọ́ Lámilékan Solomon Adéọlá bọ́ síbẹ̀ torí Yáyì ló lè ṣe é. Bó tilẹ̀ jẹ́ pé Portable tún padà gbóṣùbà fún gómìnà Abíọ́dún lẹ́yìn náà nígbà tó ṣàbẹ̀wò sí ọ̀nà àtànṣe àgbàrá tíjọba ń ṣàtúnṣe rẹ̀. Síbẹ̀ ọ̀pọ̀ lára àwọn olólùfẹ́ òǹkọrin yìí ló ti ń sọ pé ẹ̀san ọ̀rọ̀kọ̀rọ̀ àti ìwà ìkóra ẹni níjànú rẹ̀ ló fa gbogbo làásìgbò tó dé bá a lásìkò yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.